Ẹ káàbọ̀ padà sí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní orí ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì, ẹ má gbàgbé kẹ́ bá wa tẹ subscription button àti notification bell ká lè jọ máa gbádùn ara wa tá bá ti ń fi àwọn review bí eléyìí sórí agbègbè. Sinimá tí a mú wá fún yín lónìí ó ní The Poor Millionaire, òtòṣì ọlọ́rọ̀. Àwọn òṣèré ńláńlá ló kópa nínú sinimá yìí, àwọn bíi Dámilọ́lá Òní, Rónkẹ́ Odùsànyà, Láre Adédìwúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn ló kópa nínú sinimá yìí. Tẹ́yin ò bá tí wẹ̀ sáré lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ The Poor Millionaire, ajá àbálẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ jáde ní wìtìwìtì làwọn èèyàn ń wò. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ lé lórí. Nínú sinimá yìí láti rí bàbá tó níṣòro pẹ̀lú ọmọ tára ọmọ ò yá. Bàbá aláàánú kan jáde wá, wọ́n ṣe kíni, wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tọ́jú ọmọ, ara ọmọ yá o. Ló wá di pé bàbá aláàánú wá dé o, bàbá ò lọ́mọ o. Àwọn ló ń gbọ́mọ wálé, àwọn ló ń gbéyàwó wálé. Ọkọ ìyàwó ti fárígbá kí ló dé, kí la bá débi bí ojú káṣe ni lóore lọ ni. Ṣùgbọ́n bàbá yìí ti fárígá kọjá nọ́mà tó fi jẹ́ wípé ó ti jáwèé fún ìyàwó ẹ̀ látàrí arákùnrin yìí. Arákùnrin yìí mà ti wá ra ilé iṣẹ́ kan tó jẹ́ pé ibẹ̀ ni ọkọ ìyàwó yìí ti ń ṣiṣẹ́. Wọ́n wá ní ọ̀gá tó ní ilé iṣẹ́ fẹ́ wá o láti wá wo bó ṣe ń ṣiṣẹ́ sí. Ìgbà tó ga ilé iṣẹ́ ó yọ lódì ìyàwó arákùnrin yìí tí ó ti jáwèé fún tó lòun ò ṣe mọ́. Látàrí pé òun àti bọ̀dá olóore tí wọ́n jọ ń ṣe ìwọléwọ̀de. Tó bá wá jẹ́ ẹ̀yin lárákùnrin nínú sinimá yìí, ṣé máa fi sẹ́lẹ̀ ẹ máa lẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́? Àbí tó bá jẹ́ pé ẹ̀yin ni arábìnrin nínú ilé iṣẹ́ yìí, ṣé ẹ máa dá dúró ni pé níwọ̀n ìgbà tó ti sọ pé a lè jọ fẹ́ra mọ́, fi ilé iṣẹ́ mi lẹ̀, ṣé ó máa dá dúró ni? Sinimá yìí The Poor Millionaire, àti ìmọ̀ ibi tí sinimá yìí lọ, àti ìmọ̀ ibi tó ń bọ̀. Àbárábìnrin yìí ló lówó tó ń díbọ́n fọ́kọ ni, àbí bọ̀dá olówó ló fẹ́ gbà ìyàwó ọ̀lẹ ni. Ẹ wò ẹja pàdé nínú sinimá yìí The Poor Millionaire. Ṣé